wọ́n ní prank tẹ́ ń ṣe káàkiri ó ti ní nǹkan míì wọ́n ń pè kí nìkan ní stage ṣé lóòótọ́ lẹ́ ń stage yẹ. ó wà lóòótọ́ kò sí rọ́ńbẹ́. àwọn èèyàn máa ń stage yẹ. àwọn èèyàn máa ń stage àwọn tó ń stage yẹ ń stage yẹ bẹ́ẹ̀ tó bá mú èmi dáadáa tó ń wo fídíò mi dáadáa. báwo ni máa ń stage yẹ. mi ò mọ̀ ẹ̀wọ̀n pípọ̀ tí èèyàn bá mọ̀ ń pa ẹ̀ ni màá gba àbá ìlọrin máa ń ṣe. ẹ̀yin náà stage rí. mi ò stage yẹ. ẹ stage ìwúrẹ́ àṣírí tí ó fẹ́ kó yín sí jọ̀gọ̀dì tó fà yín sí wàhálà. mi ò mọ nǹkan tó kọ sójà yẹn torí mi ò rí rárá mi ò mọ ibi tó ti jáde. ó kọ wá from nowhere. ó wá láti ó gbé ìgbárùn kan fún mi ìgbárùn yẹn fún ọjọ́ 5 ẹ̀yìn ọ̀run ro mi. báwo ni a yanjú ẹ̀. tí o ń ṣọ̀rọ̀ kékeré á tó bí 2 hours. lórí ẹ̀ tẹ̀jọ́ ń fà. tàjọ́ ń fà. ọ̀gá prank ni ó kọ́kọ́ ló máa gbà fún àwọn kámẹ́rà máa ń sá lọ ó ń wá kámẹ́rà kò rí kámẹ́rà ìyẹn ti sá lọ ibi tí ìkejì mi ti wá dá sí ìyẹn náà ó gbégbá sí fún yẹn náà àṣà àjẹyà ènìyàn ṣe oúnjẹ yẹn àjẹyà jẹ. ẹ fi page this is me. kò sí nǹkan tá a sọ mo ṣe frog job ẹbí mi fẹ́ bọ́. nínú ní báràkà àbí níbẹ̀ yẹn náà. níbẹ̀ yẹn náà ṣe frog job. ṣé ó wá discourage àbí kò discourage yín. ká má pààrọ̀ náà ọjọ́ yẹn ó discourage mi mo máa ń ṣe give away normal number pé kí n prank èèyàn kí n fún lówó highest mo fún yàn mo ti fún yàn 300,000. parabọ́lẹ̀ ti lówó. online tàwa yìí náà àwọn kan máa ń sọ pé níbo náà ti rówó ra ilé níbo náà ti rówó ra mọ́tò kinní kan ló ń ṣe ìgbà mi ò fẹ́ dárúkọ kinní kan báyìí ló ń ṣe. yahoo ló ṣe wọ́n ní yahoo ló pọ̀ nínú yín àwọn ìtẹ́ ń gbé lẹ́kí. mi ì ṣe yahoo rí láyé mi. in another 5 years or in another 2-3 years níbo lẹ ti rí pranking thing yìí ní Nàìjíríà. it's gonna go far ó ń lọ far prank is here to stay. kò ní báwọn yẹn á jáwọ́ ń bẹ̀. it's just like a skit like prank is like creating content ó depend lórí content ten serve àwọn èèyàn pẹ̀lú pranking so in the next 5 years I'm not worried let's watch. ẹ tún máa ṣe nǹkan míì. prank is going far ó ń lọ prank ó wá jókòó ni. lónìí kíní kan tí ó gba ìgboro kan pàápàá lórí ẹ̀rọ ayélujára èyí tí a máa ń wò lórí fóònù alágbèéká wa àbí àwọn míì tó bá láǹfààní láti máa wò lórí smart television wọ́n pè kíní kan ní pranking wọ́n á ní prank wọ́n tún pè kan náà ní prankster kí ló ń jẹ́ prank kí ni pranking kí sì ni prankster èyí gan ni ó máa mú ọ̀pọ̀ pàtàkì nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí tí wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa táyé ti ń rí wọn tí ìgbàlú ti ń wò wọ́n wá sí ojú ìwòran yín níbi tí wọ́n yóò ti máa ṣàlàyé ewu tó wà ńbẹ̀ dáadáa tó wà ńbẹ̀ kí ló sún wọn déédéé ẹ̀ gan kí sì ni wọ́n fẹ́ gbà ṣé kákọ̀ mú yẹn ṣeré lásán ni àbí ó ní ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ ni èyí náà ni mo fi ń kí àlejò wa pàtàkì káàbọ̀ ọ̀gbẹ́ni Kun-Zlim orúkọ Chinese ìdàbọ̀ orúkọ tí bo nìyẹn o. orúkọ ẹ mọ̀ pé téèyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé oríṣiríṣi nǹkan lèèyàn máa ń dánwò so nínú ìpasẹ̀ dídán nǹkan rẹpẹtẹ wò ni mo ti yọ orúkọ yẹn jáde. ẹ wá sọ lẹ́nu fúnra yín lórí mi ò rí pé dáadáa èmi gan mọ̀ pé mi ò rí pé dáadáa. Kun-Zlim. Kun-Zlim. Then K-H-U-N. Kun. K-U-N. K-U-N. Kun. Then Kun. Then Z-L-I-M. Z-L-I-M yẹn ó lè jẹ́ S-L-I-M. mo kàn choose láti jẹ́ kó jẹ́ Z-L-I-M. Slim normal slim kọ́ lẹ́yìn èèyàn ò lára. òun ni slim but Kun yẹn ní èdè Korea Kun jẹ́ ọkùnrin. ok ọkùnrin tó slim. ọkùnrin tó slim. ọkùnrin tó tẹ́rẹ́ gbọ́lá. orúkọ yín gan kí lorúkọ yín gan. ní orúkọ mi gangan orúkọ mi Abdulwasi Ọláwálé ní orúkọ mi. salamu aleykum. wa aleykum salam. alhamdulilayi. ẹ bó àwọn ṣe kí ló ń pè ní ìwo ni prank ìwo ni pranking ìwo wà ní prankster. èmi náà mú ètè mi náà dání. ṣẹ́rí prank ohun gangan ni ohun tá à ń ṣe pranking òun ni tá bá ń ṣe prankster àwa ni prankster àwa tá à ń ṣe prank ni prankster pranking ni ó dàbí process tó ń ṣe lọ́wọ́ òun ni pranking. kí wọ́n á ràn yín lọ́wọ́ prank ni kí ẹ̀ mọ múyàn ṣeré. kí ẹ̀ mọ múyàn ṣeré bẹ́ẹ̀ ni.
ní ẹ fẹ́ jábọ́. Ìdè smoke Igbo. ṣé sí mi lórí. Ẹ fẹ́ jábọ́ sí. èmi ti mọ bí tẹ̀ ń lọ. You play? What type of play? Mo fẹ́ mú yín ṣeré ní ẹ̀rẹ́. ẹ kéèyàn tó wá di pé bí máa yà sí di ìyẹn kí ló sùn yín débẹ̀ kí lẹ rò débẹ̀ ẹ wà òkọ́ṣe ni àbí láti ìpìlẹ̀ gan lẹ́yìn ti mú ní ayò. Àti ìpìlẹ̀ mo ti máa ń máa yàn ṣeré. Àwọn tó mọ̀ mi dáadáa láti kékeré mọ̀. Mo máa ń mú yàn ṣeré ni. Mo ti mú yàn ṣeré nínú class. Teacher ló kọ́kọ́ sọ fún mi ní pé teacher ló yẹ kí n kọ́kọ́ mọ̀ nǹkan tó ń jẹ́ prank. Bẹ́ẹ̀ni ìmúniṣeré o teacher ló yẹ kọ́kọ́ mọ̀. Ó ní ìjọ́ kan ní secondary school days. Torí pé mi mọ̀ ó ní bí teacher ṣe máa ń kọ nǹkan sójú bọ́ọ̀dì. Èmi wá mọ̀ handwriting yẹn ṣe. So mo á tètè dé ìjọ́ yẹn before assembly mo ti dé sí inú class. ẹ mọ̀ tètè dé. Mi ò mọ̀ tètè dé. Ẹ mọ̀ bí kéèyàn kọ́ dé kó wá nípa àwọn yòókù tí dé. Ó má rí kan ṣe kan. Mo kàn mú English teacher dẹ̀ ní teacher wa yẹn. Mo á kọ́ bóyá máa ń kọ́ sójú bọ́ọ̀dì. Ní sùkúù wo? Ní kí ló ń pè His Grace Model College. Ó wà ní Matogun. Láǹbẹ̀ Matogun. Láǹbẹ̀ Matogun His Grace ibẹ̀ mo ti ṣe kéré. So mo kàn kọ́ sójú bọ́ọ̀dì. Bí mo yẹ kọ́ sójú bọ́ọ̀dì báyìí mo kọ assignment mo kọ gbogbo ìkíní ẹ̀mí rántí nǹkan tí mo kọ wọ́n. Nígbà tí gbogbo máa wọlé mo wá sọ fún wọn pé teacher ti dé o nígbà tí wọ́n ti bá yín èmi lọ́kọ́ nǹkan tó ní ká ṣe rè. Mo wá gbàgbé pé mo ti sọ fún wọn gbogbo wọn á lọ ṣe wọn á submit fún teacher ọjọ́ kejì. Teacher yín mi ò rán yín ṣe ẹ̀ àwọn yẹn àṣìbí wá sí class láwọn ẹni kíní kan teacher yín ta ló sọ fún yín pé mo wá sí class bọ́n yẹn sọ pé mi ní báyìí ní kọ́ lọ gbé mi wá nìyẹn. Ó gbọ́ kí ni mo kọ ẹ̀ wọ́n ní èmi ò rántí pé èmi máa mú wọn ṣeré mà ní èmi ò rántí pé mo ti gbà yín kí n sọ fún wọn pé mò ń ṣeré ni máa yẹn wá wò mí báyìí jọ yẹn pé so you pranked your people ìjọ tí mo kọ́ máa gbọ́ nǹkan tó ń pè prank nìyẹn. ṣé wàá lẹ́gbàá làbó láyà lọ́jọ́ náà. ìjọ yẹn àkóyà jẹ mi ọ̀nà mi. Really? ọ̀nà mi ẹ̀wọ̀n mo secondary school ọ̀nà mi wọ́n sá mi sórùn wọ́n ní kí n lọ fèsì òrùn báyìí ní orí field. mo ti gba ẹ̀yin ò mọ̀ pé nǹkan tó máa padà wá. èmi ò mọ̀ pé nǹkan tó máa padà ṣe ni gbogbo tó wá yá gbà tí ayélujára wa kíní tá à ń lò sí tá à ń pè ní fún íńtánẹ́ẹ̀tì dé mo wá rí pé àwọn òyìnbó wọ́n máa ń ṣe dáadáa lọ́wọ́ prank dáadáa so jọ́ mo kọ́kọ́ máa come across tí máa kọ́kọ́ rí prank online nǹkan tí bàbá yìí sọ́jọ́ yìí pé prank kí àwọn làwọn ilé ń ṣe ń sìn tọ́jú àwọn post bẹ́ẹ̀ ni mo ti náà jẹ́ pé sáré lè máa ṣe ká máa post yẹ kò sí wàhálà a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Really? bẹ́ẹ̀ ni. So your first prank kí lè ṣe ń jọ náà. My first prank bomb prank ni mo ṣe. Bomb prank. Bomb. Okay. Mo múra bí àfa mo wọ jàlámíà mo dé fìlà. Nílùú wo? Ní Lẹ́kì Ìkàtẹ́ bus stop Ìkàtẹ́ gangan. Ó yá. Ní ṣé Ìkàtẹ́ no ibi tí àmì fẹ́ dárúkọ orúkọ company yẹn. Okay. But company tó popular gbogbo lórúkọ ni ní agbègbè Lẹ́kì ní agbègbè Lẹ́kì yẹn ní Kabasumo Kàtẹ́ ní Kabasumo Kàtẹ́. Ìjọ́ tí mo kọ́kọ́ sí ni mo fẹ́ ṣe prank mo wá gbé báàgì black mo gbé speaker sínú ẹ̀ mo á mú fún mi sápò so mo ti time ara mi mo ti ṣe ètò ara mi so time tí mò ń súnmọ́ mo wá ń dúró kí bọ́ọ̀sì máa já èrò kalẹ̀ wọ́n ń jẹ́ èrò kalẹ̀ lọ́wọ́ báyìí mo kàn mú kíní ẹ̀wọ̀n pé speaker wọn àti tọ̀nù báàgì mo dẹ̀ dé fìlà mo dẹ̀ wọ aṣọ bíi haúsá so mo kàn súnmọ́ bí etí ń súnmọ́ wọn mo ti tẹ sáúndì bomb lórí fóònù mi ó ti ń dún kalẹ̀ ní speaker mo kàn sọ kalẹ̀ sínú báàgì ni tí gbogbo gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ng báyìí gbogbo ẹ̀ Ìkàtẹ́ dàrú níjọ́ tí mo sẹ̀ mo sá lọ ni o first prank mi ò dúró sọ fún wọn pé prank ẹ̀yìn tó hàn bí mi dá gbogbo Ìkàtẹ́ dàrú níjọ́ tí mo sẹ̀. ṣé ẹ rẹ́kọ̀dì àbẹ́ ẹ̀ mo rẹ́kọ̀dì ẹ post àbẹ́ ẹ̀ post. mo post. nígbà kí ló padà á dà. nǹkan padà dà ni pé èmi ò sọ kankan o mi ò sọ fún wọn pé prank nítorí ẹ̀rù bà mí àkọ́kọ́ ṣe mi ni. ǹjẹ́ ẹ padà lọ gbé báàgì yìí. ẹni tó ya nǹkan tí mo ṣe ni pé mẹ́ta ni wọ́n á jọ ta lọ so èmi náà ti rò lọ́kàn mi pé àìbámọ̀ tó bá fẹ́ yíwọ́ tó ló lè yíwọ́. ó lè yíwọ́ tó máa ń yíwọ́. àìmọye ìgbà tó ń yíwọ́. à ń bọ̀ bẹ́ẹ̀ ó yá. so èyí tó kọ́kọ́ yíwọ́ yẹn. bọ̀ ẹ̀yin àti ìyàwó wa ẹ lè máa pé ta ni wọ́n tún gbé wá lónìí o gbajúgbajà prankster àwọn amúniṣeré amúnidàbí arìndíngbà míì àwọn ni àti bàṣọ látẹ̀kan ìgbà tí wọ́n fẹ́ yíwọ́ bó ló ṣẹlẹ̀ níjọ́ náà. so ńgbà tèmi sá lọ ẹnì kẹta yẹn wá ṣe bí ń pò wà láàrin èrò òun náà wá bẹ̀rẹ̀ sí ń bú mi yá irú ọmọbìnrin orílẹ̀ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ máa dẹ̀ gbé báàgì yìí máa gbé sápamọ́ ó máa tí ò bá rí báàgì yìí mo fẹ́ mọ̀ pé ó máa padà wá bá báàgì yìí ṣe bó ló fi ra ó ṣàbẹ̀rẹ̀ sí ń para àwọn èèyàn náà wá ń support ẹ̀ pé gbé pamọ́ láì mọ̀ pé ó wà pẹ̀lú mi. ìkọ̀kan náà ni wa so òun kò gbé báàgì láàrin wọn ó wá wọnú ilé epo kan tó wà mí bẹ̀ lọ
bó ìwà bá mi ní ẹ̀yìn nìyẹn. That post how many views gan lè rí lórí ẹ̀? Post yẹn wà ní post tó ginger mi. Post yẹn máa, I think as at that time ó máa close to about 600,000 views. Tẹ́ ẹ̀ post rí láyé. Mi ò post prank rí. A ti kọ́kọ́ ṣe skit rí. Mo ti kọ́kọ́ ṣe skit dáadáa. Irú skit wo lẹ ṣe? Skit fáwọn tó ti mọ̀ mí ti pẹ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe prank. Èmi àti the cute Abiola. Cute Abiola. Bẹ́ẹ̀ni, a jọ máa ń ṣe fídíò dáadáa ń gbà yẹn. Ipa olè yín kó ń bẹ̀. Lẹ́mọ̀, ó depend lórí role. Tó bá fún yín. Tó bá fún mi. So dáadáa ń gbà yẹn. Táà tí ẹ̀ sì ti fi ìgbà kan orí tí mo jẹ́ PA. Nígbà tí a ń ṣe skit pẹ̀lú tẹ́ ń ṣe skit pẹ̀lú Cute Abiola, ṣó ti ẹ̀ yọ owó, ṣó oúnjẹ sórí tébù, ṣó ẹ̀rọ mú lọ sẹ́nu. Passion lásán ni nígbà yẹn. Kò yọ owó rárá. Ìyẹ̀wò àìmọye àwọn tó ń pọ́n ṣiṣẹ́ tó wọn pé kí lẹ́yìn ṣe tẹ̀kọ́ ṣe dáadáa òun náà ni aṣọ òpè méjì lọ́rùn yìí. Ṣé òun náà kò tí ì dówó fóun náà ń gbà náà ni àbó òun ni ò fún yín lówó? Ìgbà náà àjọ ń tiraka ni. Ẹjọ́ ń gbìyànjú ẹ̀ ni. Àjọ ń gbìyànjú ẹ̀ ni gbogbo ìgbà yẹn kò tí ì sí rẹpẹtẹ ńgbà yẹn. So ìwọ̀nba tó wà. Bí ọdún mélòó? Bí ọdún bíi 3 sẹ́yìn báyìí. Before COVID ni àbí after COVID? Before COVID. Lọ́dọ̀ tí tá bá ní ká tiẹ̀ wo Android phone ìtumọ̀ wo ló ní sí fóònù mi rèé o kí ni ìtumọ̀ ara ogun lè fi dá? Kò sí ohun tí mi ò lè fi fóònù dá. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ technology tó dé. Torí tí o bá sí technology báwo la ṣe fẹ́ máa ṣe ní pápápá torí ńgbà táwa wà kékeré bí kékeré mo sì rántí pé gbà tí mo wà kékeré tá a bá rí kámẹ́rà wọn ò lè ya nǹkan kan. Bẹ́ẹ̀ni. Àwọn fóònù tó dẹ̀ wà ń gbà yẹn wọn ò ní kámẹ́rà tó bá ní kámẹ́rà ó blọ̀. Bẹ́ẹ̀ni. Kò ṣe nǹkan téèyàn lè yà ẹ lè sọ̀rọ̀ nípa after 3 seconds lòun máa jáde nínú fídíò ní ìgbà yẹn. So ọpẹ́lọpẹ́ technology àtọpẹ́lọpẹ́ data àti internet. Tẹ́ ń lò báyìí. Bàbá tábánikà wòrà lé ní wọ́n ní prank tẹ́ ń ṣe káàkiri ó ti ní nǹkan míì wọ́n ń pè kí nìkan ní stage. Stage means ẹtìjọ mọ̀ kànjọ ṣe papọ̀ ni ẹ máa fẹ́ ó wà lábẹ́ kí bí nǹkan tó rí lójú ayé ṣé lóòótọ́ lẹ́ ń stage yẹ. Látijọ́ tí mo ti ń ṣe prank tèmi mi ò tí fìjọ́ kan báyìí stage ẹ̀ rí. Ó wà lóòótọ́ kò sí rọ́ńbẹ́. Àwọn èèyàn máa ń stage yẹ. Àwọn èèyàn máa ń stage àwọn tó ń stage ẹ̀ ń stage ẹ̀ bẹ́ẹ̀ tó bá mú èmi dáadáa tó ń wo fídíò mi dáadáa. Báwo ni ẹ máa ń stage yẹ? Mi ò mọ̀ ẹ̀wọ̀n pípọ̀ tí èèyàn bá mọ̀ ń pa ẹ̀ ni màá gba àbá ìlọrin máa ń ṣe. Ẹ̀yin náà stage rí? Mi ò stage rí. Ẹ stage àkọ́kọ́ prank yìí dẹ́kọ́ ṣe ẹ ti fẹ̀yìn kọ́ sára ní èrò báàgì yẹn ọba mi ìwọ náà máa bú mi o stage náà ni. Ìyẹn kọ́ ló ń pè ní stage. Ìwọ wà ní stage. Òun táwọn èèyàn ń pè ní stage yìí ń sìn ni pé ẹ̀yin tí mo fẹ́ fún àpẹẹrẹ mo fẹ́ prank yín báyìí bẹ́ẹ̀ ṣe jókòó báyìí. Ẹ jẹ́ ti prank mi tẹ́lẹ̀ náà. Kọ̀gọ́ ni ẹ má wọlé ṣe máa gọ̀ mú bọ̀. Bí bẹ́ẹ̀ jókòó yín sí báyìí tí mo fẹ́ prank yín sìn kí wọ́n á sọ pé kámẹ́rà ẹ má record o ẹ wò nǹkan tẹ́ máa ṣe ní pé tí má ti ṣe báyìí ẹ ṣe báyìí. Tẹ́ ti sọ fún mi kalẹ̀. Mo ti sọ fún yín kalẹ̀ ẹ̀yin dẹ̀ ni victim. Àwọn tó máa ń gbówó fún lórí kinní náà pé I want to support you mo fún ẹ 200,000 mo fún ẹ ní 1 million ṣé lóòótọ́ ni àbí gbogbo ẹ̀ dáńdáwì ni. Tèmi ṣe òótọ́ ni. Ilé ìgbìyàn rí. Highest mo ti fún yóò rí ní giveaway pé mo máa ń ṣe giveaway normal náà bá ń pé kí n prank èèyàn kí n fún lówó highest mo ti fún yàn 300,000 rí. Bàbá bọ́lẹ̀ ti lówó. Online tàwa yìí náà. Ṣé pé kíní ẹ̀ ti dówó lébi pé on your whole ẹ̀yin náà lè bùyàn 300,000. Pẹ̀lú gọlọ. Then how do you do it? Eléyìí kó fi jẹ́ kan ni o pé instead of doing yahoo oore o prankster kan lójókòó yìí o tí ń bùyàn ní ẹgbẹ̀rún ọ̀ọ́dúnrún náírà 300,000 bó lè ṣe tó fi dówó. Ṣé rí ẹ mọ̀ pé mo sọ kí nìkan lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ data ọ̀pọ̀lọpọ̀ internet ọ̀pọ̀lọpọ̀ fóònù tá à ń lò ṣé rí àmọ́ kí ni ìlò ju ara wa lọ àyàn téèyàn bá dẹ̀ ti ń ṣe tọ́lọ́run bá ti ń fi àlùbáríkà sí ti tọ́rọ́ kọ́bọ̀ bá ti ń wọlé bó ṣe máa gbòòrò sí lèèyàn máa wá àwọn kan máa sọ pé níbo náà ti rówó ra lé níbo náà ti rówó ra mọ́tò kinní kan ló ń ṣe ìgbà mi ò fẹ́ dárúkọ kinní kan báyìí ló ń ṣe yahoo ló ṣe wọ́n ní yahoo ló pọ̀ nínú yín àwọn ìtẹ́ ń gbé lẹ́kí. mi ì ṣe yahoo rí láyé mi. fine boy ní. mi ò dẹ̀ ní ẹ̀ bá ṣe àwọn tó ń ṣe mi ò sọ pé nǹkan tó ń ṣe ò dáa nǹkan tí kálukú bá mọ̀ ṣe kó máa ṣe bọ́ mi ò ṣe yahoo rí. then how báwo lè wá ṣe pé on your own lórí set pẹ̀tẹ̀ ẹ̀kan prank èèyàn mo fẹ́ 50 mo fẹ́ 100. yeah platform báwo ṣe rọrùn bẹ́ẹ̀. we have a rule of platform outside. mi ò fẹ́ sọ lórí afẹ́fẹ́ but we have a rule of platform outside where you can make money. tí wọ́n ń support ẹ̀yin náà. exactly tẹ́yìn náà wọ́n give back to the society. exactly ṣé ẹ̀ ń gba advert sórí program yìí àbáwọ̀ lè jẹ́. ìpàṣẹ advert
No, I'm brand ambassador. At least mo ṣe brand ambassador fún bí company bí mẹ́rin báyìí. Then monetization orí Facebook ńkọ́? Yeah, definitely yẹn náà so wà ńbẹ̀. Wọ́n ti monetize page yìí báyìí. Wọ́n ti ẹ̀ ní pé ní Nàìjíríà ń bí o, Nàìjíríà sínú country tí wọ́n monetize ṣé lóòótọ́ ni? Wọ́n máa monetize wa. Fáwọn tó ń ṣe prank ni o, àbí gbogbo anything on Facebook. I don't know about everything, but for my own field, yes, wọ́n monetize. Àmbọ̀ fún ẹni tí ẹ̀ ń wo television wa káàkiri lónìí ọ̀rọ̀ tí a ń sọ nípa àwọn tí wọ́n máa ń múni ṣeré ni báwo ló ṣe ń dowó fún wọn owó tó ń tẹ̀ láwọn fáwọn èèyàn láàrin ìlú tó ń fáwọn ní àárín ọgbà ṣé lóòótọ́ ni wọ́n ń fún àwọn lówó yìí àbí wọ́n jọ ń stage ẹ̀ ní stage means sí pé kájọ dání ìdákọ́ńkọ́ ṣe báyìí kájọ ṣe báyìí ìwúlẹ̀ á ṣe rí tí ó fẹ́ kó yín sí jọ̀gọ̀dì tó fà yín sí wàhálà tó ti ẹ̀ wà rí. Ó kò yín pé ṣó wà rí ó pọ̀ ni. ẹjá wo. àìmọye torí prank ṣíṣe risk ni kí ló ń pe risk ní Yorùbá náà. ewu bí ewu ni ẹni tí ò bá lẹ́mí ó lè ṣe torí ẹ̀rọ fi dá pé àwọn kan bẹ́ẹ̀ ṣe sọ wọ́n máa ń stage ẹ̀ wọ́n ṣe gbogbo èèyàn ló lè forí pé ewu bẹ́ẹ̀. ewu rẹ̀ ti là kọjá rí. Ó pọ̀ ó ní ìjọ́ ọ̀gọ̀ tí mo lọ prank èèyàn kan nínú estate kan ní Lekki ẹni náà fẹ́ gbà nǹkan lọ́wọ́ dispatch rider èmi dẹ̀ ti wà ń ta mo ti dispatch yẹn gbogbo lèmi target mi mọ̀ kó fẹ́ deliver. láti prank. ẹ ti rò láti ilé ìdàgbà tẹ́kọ̀ọ́ gbà ẹkùn ṣáà rí ká mo lè ṣe. kò yín pé bí a mo ṣe kò yín pé bí a mo ṣe most times máa fẹ́ ṣiṣẹ́ tèmi mo máa ń target àdúgbò kan mo lè ní ok àdúgbò yìí la máa lọ lẹ́yìn. pẹ̀lú ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́. bí àwọn crew mi ok àdúgbò yìí la ń lọ lẹ́yìn. so content tí a fẹ́ yà irú nǹkan tá a fẹ́ yà àti mọ̀ so wá ku ẹni tá a fẹ́ tá máa lò ó lé lórí. so irú ìjọ yẹn báyẹn sìn bí dispatch yẹn ṣe ń bọ̀ kò ń ṣe pé bóyá a ní anything pẹ̀lú pé bóyá ó jẹ́ dispatch tí ò bá ń ṣe dispatch gan a lè ṣe fún un bọ́lá pé òun ló rìn bọ̀ lásìkò gbà yẹn. ẹ ṣáà àwọn ẹni tẹ́ fẹ́ lò. ẹni tá a ṣáà máa ṣe kinní yẹn fún là ń wá. ẹ máa ṣe kinní yẹn fún ó yá. inú ò ṣe kinní prank bó o lè ṣe fún. ok so bó ṣe ń bọ̀ direction tó ń bọ̀ àwa ti dúró ní pé ok bí a kó park àbí kí n dá dúró so ibi tá a ti wà lórí kó park àbí kí n dá dúró yẹn mo kàn ní kó park ó wá ń pè èèyàn so instantly tó ti ń pè èèyàn yẹn mo kàn change idea tó wà lórí mi pé fine so fún àtẹ̀yìn pé èèyàn kan máa jáde ká kúkú máa méjèèjì papọ̀ a dẹ̀ máa ń communicate kò sí báyìí lè jìnnà sí rárá tó a máa ń communicate èmi pẹ̀lú àwọn tàjọ tí mo bá ṣe ó ti yé wọn so moment tó ti expect pé kí n jáde tó ń sì rí mi kí n jáde àwọn náà sì relax pé ok I'm planning something tí wọ́n ní ẹ ṣáà wà stand by ṣe understand so ibi tí mo ti ní kí n súnmọ́ àwọn méjì kí n prank wọn ibi tí mo ti prank wọn ibi tí wọ́n sá lọ tí wọ́n ti dé gbégbé. ibi prank kò lè ṣe ń jọ náà. ó dà pé bọ́ǹbù ni mo ṣe bọ́ǹbù prank ni mo ṣe ẹ tún gbé bọ́ǹbù lọ́bẹ̀ ń jọ náà. bọ́ǹbù ni mo ṣe ń jọ yẹn mo kàn ṣe ìgbà yẹn gan wọ́n ṣe bá mi po àwọn lẹ́sìn wọ́n ṣáà ní mò ń lo kíní kan bá kan so mo stop ẹ̀ bó gba ẹ̀ ó nìkan tí mo máa ń sọ. ok bí tó kẹ́kọ̀ọ́ lè dẹ́rù bà wọ́n ṣọmọ bí tí ó dàbí tí Boko Haram bá fẹ́ bẹ̀rẹ̀ operation tọkọ máa sọ bí èdè Lárúbáwá kankan so mo máa ń sọ kankan gbà yẹn so kò sí bẹ́ẹ̀ máa ṣe wọn pé a máa ń wọ àwọn kìíní Boko Haram tó máa ń ṣe bisimilah Allahu Akbar kìíní kan so máa ti sọ bọ́ǹbì yẹn lẹ́bàá máa kọ́ yìí bisimilah Allahu Akbar ṣe ọ̀rẹ́ sáà so mi ò mọ bẹ́ẹ̀ náà ṣe lè lọ́kàn tó kọ́ máa sáná mi ò mọ bẹ́ẹ̀ lè bọ́ǹbù rẹ̀ bọ́ọ̀lù ẹ̀rẹ̀ngbọ́n pín so ibi tí mo ti sọ kalẹ̀ báyìí obìnrin dẹ̀ ló fẹ́ deliver fún gẹ̀yìn sá wọlé padà obìnrin yẹn sọ báìkì ẹ ló gba ẹ̀yìn báyìí so báìkì wa tó ń bù epo wa ń dànù ṣe ọ̀rẹ́ sáà so mo wá sọ pé prank nìkan èmi wá sáré gbé machine sí òkè mi ò mọ nǹkan tó kọ sójà yẹn torí mi ò rí rárá mi ò mọ ibi tó ti jáde ó kọ wá from the wall wàrà tó gbé ìgbárùn kan fún mi ìgbárùn yẹn fún ọjọ́ 5 ẹ̀yìn ọ̀run ro mi. báyìí á yanjú ẹ̀. tí o ń ṣọ̀rọ̀ kékeré á tó bí 2 hours. lórí ẹ̀tẹ̀jọ́ ń fà. àjọ ń fà ọ̀gá prank ni ó kọ́kọ́ ló máa gba fóònù àwọn kámẹ́rà máa ń sá lọ ó ń wá kámẹ́rà kò rí kámẹ́rà ìyẹn ti sá lọ ibi tí ìkejì mi ti wá dá sí ìyẹn náà ó gbégbá sí fún yẹn náà àṣà àjẹyà ìnìyàn ṣe oúnjẹ yẹn àjẹyà jẹ. ẹ fi page this is me. kò sí nǹkan tá a sọ mo ṣe frog job ẹbí mi fẹ́ bọ́. ní báràkà bí níbẹ̀ yẹn náà. níbẹ̀ yẹn náà ṣe frog job. ṣé o wá discourage àbí kò discourage yín. ká má pààrọ̀ náà oúnjẹ yẹn ó discourage mi. nígbà tó a lè gbé wọn sójà gbégbárùn fún yín ó ti wọ́n ṣe ń nàyàn ń bẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ fẹ́. ìjọ kan wà gan-an ti fọ́gùn mọ́ mi lórí tó yọ ẹ̀jẹ̀.
kí ni experience yẹn? Experience yẹn máa dùn. Mo prank bọ̀bọ̀ kan báyìí, mo ní ó ra nǹkan lọ́wọ́ mi kò fún mi lówó. So bí tí mo wá sí ń ba drag pé a ó fún mi wá fún mi ó fún mi wá fún mi, mọ̀ pé ó ní ìgò ọtí tó mu nínú mọ́tò. So bí tí mo rẹ́ pé máa fún mi lówó kọ̀ wọlé kọ̀ fàgùn yẹn yọ àfi gbà. Láì dé fìlà láì dé kankan. Eléyìí tẹ́ wá ń ṣe yìí, àwọn tí wọ́n bí yín wọ́n ń rí o. Ewu tó wà ń bẹ ṣé wọn máa ní ẹ̀yọ́ ọmọ yìí ibi tó ń lọ yìí lágbára. Ìgbà tí gbogbo platform mi mo ti block mọ́mí mi àti dájú mi. Nígbà tán wà láyé bọ́ wọn sí láyé mọ́ sí. Àwọn tó wá jẹ́ tọ́kù fún mi bàbá ti yá. Gbogbo platform mi wọ́n ti block wọn. So tó máa ń fi ràn wọ́n ta. So wọn ò kí ń rí wọn mọ́ báyìí lé. Wọ́n máa ń rí pé wọn ò kí ń rí. But ibi tó yẹ ti máa rí through èmi mo ti block ẹ̀. So this you are doing ó léwu gan, iná ọmọ kò léwu. In another 5 years or in another 2-3 years níbo lẹ ti rí pranking thing yìí ní Nàìjíríà? It's gonna go far. Ó ń lọ far. Prank is here to stay. Kò yẹ kó àwọn èèyàn jáwọ́ ń bẹ̀. It's just like a skit. Like prank is like creating content. Ó depend lórí content ten serve àwọn èèyàn pẹ̀lú pranking. So in the next 5 years, I'm not worried. Let's watch. Ẹ tún máa ṣe nǹkan míì. Prank is going far. Ó ń lọ. Prank ó wá jókòó ni. A ti lọ àti dé o láti iléeṣẹ́ Tolerance tí wọ́n ń ṣe Kellogg's àti àwọn oúnjẹ lóríṣiríṣi pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tiwa níbí AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹdun tí a ti ń rọ̀ bí òwe jẹ́ ẹgbọ́n pa face to face rí comedy drama series ṣe é mọ́ ń pa ẹ̀ àwàlà ni o family ties àwàlà ni o nowhere to be found àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní pé kí àgbélé ìfún yín àtàṣe oyin mọ́mọ́. Owó iléeṣẹ́ Kellogg's àbí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe iléeṣẹ́ Kellogg's. Iléeṣẹ́ Tolerance tí wọ́n ṣe Kellogg's. Tolerance. Àwọn náà ni Kellogg's àtàwọn oúnjẹ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ wa. Òkè ní ẹ mú máa ń ru sí o gẹ́gẹ́ lẹ́wọ́n máa lọ iléeṣẹ́ wọn ò ní jóná. Àmín o. Ẹ ṣe fún ẹ̀bùn tí ẹ fún wa. Àmín o. So fún àwọn ọ̀dọ́ ìmọ̀ràn rẹ ní èyí tí ó ti níbi tí ẹ̀yin gbà ń sìn tí ẹ̀ ń gbà fi rí àtijọ́ àti mu. Kí ni ẹ fẹ́ sọ fáwọn ọ̀dọ́ Nàìjíríà tó lọ ní ọ̀lẹ ní. Ẹni tó bá àwọn náà ṣì sọ ńgbà tán sọ yẹn nínú ṣá bẹ́ẹ̀ ni àṣìṣọ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ǹkankan. Mo ti máa sọ fáwọn ọ̀dọ́ nílé ni pé ṣe rí ohun tó bá mọ̀ tó ń ṣe tó dẹ́ lójú tẹra mọ́. Ṣe dáadáa. Fi ọkàn sí ṣe bó ṣe yẹ. Má gbọ́ ọ̀rọ̀ tó ń sọ wọ́n ní wọ́n pé tó bá gbọ́ wọ́n ní wọ́n pé kò máa lose focus lórí nǹkan tó ń ṣe yẹn tó dá ẹ lójú yẹn máa ṣe Ọlọ́run àbẹ̀ fàlùbáyé. tó ẹ̀yin ti ṣe tí níbi tó lápẹẹrẹ. At least tó lápẹẹrẹ. tó èyí náà ni a máa fi kí oníyàn la máa fi kí ọlọ́bẹ̀ pé ẹ ṣeun tí ẹ bá jẹ́ ẹ kú àìbínú. Adéròmú Kazeem ni orúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ọmọ Àjàlá Ẹ̀rin ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjẹ́ Adéròmú ọmọ tó ní Sàárẹ̀ dùn òun ò tún lọ sí ibìkọ́ kan mọ́ o. Ẹ ṣeun tí ẹ ń wò wá ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí wa láti iléeṣẹ́ oyin mọ́mọ́ tí AK Media Concepts ń ṣe ní lọ́tùnlọ́tùn pẹ̀lú àrà ọ̀tọ̀ ó dàbọ̀.